Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. According to the time níbikíbi tẹ́ bá wà ní gbogbo àgbáyé o. Mo kí gbogbo ẹ̀yin followers mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo dúpẹ́ gidigidi, ẹ ṣé gan o. Ẹ ṣé bá mi share ètò mi o. Láti Nàìjíríà títí dé diaspora títí dé gbogbo àgbáyé. God bless everybody. Mo dúpẹ́ o. Ẹ ní gbọ́jọ́ lọ́jọ́ lọ. Ẹ ní kú lójijì. Àṣetààbọ̀ ò ní bá yín. Lórúkọ Jésù gbogbo yín báyìí lẹ máa fọwọ́ pawú. Lẹ máa fi rìnkì jobi gbogbo ẹ̀yin followers mi àtàwọn tí ò kì í ṣe followers mi náà lórúkọ Jésù. Á dà fún gbogbo yín. Nàìjíríà yín bọ̀ á dẹ̀rọ̀ fún gbogbo wa. A ní gba ọjọ́ lọ́jọ́ lọ lórúkọ Jésù. Part 2 àṣírí ẹgbẹ́ ọ̀run ti tú mo gbé wá yìí. Torí àwọn èèyàn wọ́n ń pè mí pé ṣé bẹ́ẹ̀ láṣìírí tẹ fẹ́ tú ni? Àṣírí wo ni ìyá láyà yín ṣe sí mi lọ́wọ́? Tẹ́gbẹ́ ọ̀run ṣe sí mi lọ́wọ́ tí mo fẹ́ tú fún yín. Àṣírí wo ni ẹgbẹ́ ọ̀run ṣe sí mi lọ́wọ́ tí mo fẹ́ tú? Ẹ̀yin èèyàn nǹkan tẹ́yin èèyàn máa ń fẹ́ nìyẹn. Ẹ̀yin ò kí fò tọrọ. Àwọn nǹkan tí ò da, tí ò yé ọmọ ènìyàn, ẹ̀yin èèyàn máa fẹ́ gbọ́. Ṣé ẹ understand báyẹn? Àwọn tó dẹ̀ ní òye wọ́n ti mọ̀ túmọ̀ nǹkan tí mo sọ. Lẹ́yìn tí mo bá láàárọ̀ yìí, part 2 ẹ̀ tí mo bá láàárọ̀ yìí ni pé àṣírí ẹgbẹ́ ọ̀run àti lẹ́gbà ni mo sọ pọ̀. Lẹ́gbà àfáà lẹ́gbà yẹn. Àfáà wèrè tó ń bá àwọn Islamic tó ń bá wọn lójú jẹ́, tó ń bá àwọn Mùsùlùmí òdodo tó ń bá wọn lójú jẹ́. Àwọn bàbá Islam tó dà tó ṣe fi yangàn láwùjọ. Àwọn tó ń bá wọn lójú jẹ́ àwọn làlẹ́. Àwọn ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yẹn sá kúrò nínú ẹ̀sìn Islam. Àwọn ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sá lọ síbi tí ò yẹ kó sá lọ. Ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn òdodo Islam. Àwọn tó máa ń lé wọn, tó ń lé àwọn èèyàn onílẹ̀gbà yìí. Lẹ́gbà wa lánú gbàgà. Torí pé lẹ́gbà òun ni personal assistant Ọlọ́run. Òun ni PA Ọlọ́run. Òun ni igbákejì Ọlọ́run. Òun ló ti mọ ẹni tó lọ máa jù sínú iná, tó máa jù sínú àlùjọ náà. Ó ti mẹ́ni tí ò ní wọnú àlùjọ náà. Ilé ayé bí ló ti wà o, ló ti rí gbogbo ẹ̀. Torí náà, ṣé mo kó tọrọ ló sọ? Kò parọ́. Gbogbo tó sọ nípa ẹgbẹ́ orí ẹ kò sí rọ́bẹ̀. Kí ilé ẹjọ́ rẹ fẹ́ fi àlùjọ náà ṣe? Paradísè, ilé ológo lẹ́gbẹ́ ọ̀run lọ. Ilé aláyọ̀ lẹ́gbẹ́ ọ̀run lọ. Tó bá tiẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí ẹgbẹ́ ọ̀run ṣẹ̀ lọ́lá orí tó ti ràn lọ́wọ́, tó ti ṣàánú, Ọlọ́run á foríjì. Ọlọ́run á ṣàánú ẹ̀. Á ṣàánú ilé ẹ̀. Á ṣàánú ìdílé ẹ̀. Kò ní kàkúrú. Kò ní rògùn àkúfà. Lágbára Ọlọ́run Elédùmarè. Àfáà lẹ́gbà. Téèyàn bá ti rí yín gan, ó ti mọ irú ìṣẹ̀dá tẹ́ jẹ́. Ó ti mọ irú ẹ̀dá tẹ́ jẹ́. Ẹ wò bẹ́ẹ̀ ṣe rí. Ṣé ìyẹn ẹ ṣe fi hàn gan láwùjọ àwọn èèyàn? Pẹ̀lú ìsọkúsọ tẹ́ ẹ̀ sọ lẹ́nu. Ìsọkúsọ tẹ́ ẹ̀ sọ lọ ní gbogbo ìgbà. Nígbà tí wọ́n fi Lizzy Anjorin joyè ń bí, ọmọ alálùbáríkà, ọmọ dáadáa. Ọmọ tó fi ń gbàdúrà fún ọmọ Lizzy Anjorin. Ẹ̀yin ilé kọ́kọ́ bọ́ ta ò àfáà lẹ́gbà. Tẹ́ ẹ ní kò tọ́ sí o. Bóyá ìyá láyà yín ló tọ́ sí. Kọ́ fi jẹ oyè yẹn náà ṣe fi Lizzy Anjorin jẹ. Ẹni tó dẹ̀ fi Lizzy Anjorin jẹ, ó mọ̀ yìí kó tọ́ sí. Ó mọ̀ pé ọmọ dáadáa ni. Ó mọ̀ pé aláàánú ọmọ ni. Ó mọ̀ pé alálùbáríkà ni. Ó mọ̀ pé àwọn tó máa ń ṣoore ni. Wọn kàn dédé fi hàn lásán joyè. Ẹni tí ò bá wúlò wọn ní fi joyè. Ẹni tó dá láwùjọ tó ń ṣàánú èèyàn, tó ń ṣàánú àgbà, tó ń ṣàánú àwọn arúgbó, tó ń ṣàánú àwọn tí ò ní la máa fi joyè. Tó dẹ̀ ní ìmọ̀ lórí oyè. Òun náà ṣe fi Lizzy Anjorin jẹ o. Ṣùgbọ́n níṣe ló tako Lizzy Anjorin jọ náà tó ní kò yẹ kó fi joyè. Kò yẹ kó fi joyè. Kí ló wá kàn yín nínú ayé aláyé? Ìyẹn tó lọ bẹ́ẹ̀ o. Ẹ tún wá fò pẹ̀rẹ̀, ẹ tún fò tì Murphy Afọlábí. Ẹ tún ta sí Murphy Afọlábí títí. Kí ló dé PA Ọlọ́run? Personal assistant Ọlọ́run, igbákejì Ọlọ́run lẹ́gbà, àfáà lẹ́gbà. Ó bọ́ lọ́wọ́ yín. Ó bọ́ lọ́wọ́ yín. Ẹ jókòó báyìí. Ẹ fi kọ́. Ẹ wá dìde, ọwọ́ yín ò tó wọn. Ẹni bá ti rí náà tí mo ti bọ́ lọ́wọ́ yín. Ó ti bọ́ lọ́wọ́ yín. Ṣé ní gbogbo èpè tí ẹgbẹ́ ọ̀run ti ṣẹ́ kó gbogbo àwọn ọ̀tá ẹ̀, àwọn tó bá máa rojú ẹ̀ láìda. Látẹ̀yìn ló ti bá wọ àfáà lẹ́gbà. Ó ti bá ẹ o. Ó ti bá ẹ o. Ìpè yẹn ti bá ẹ o, ti ń jà ẹ o. Ìpè yẹn ti mú ẹ o. Gbogbo ẹ̀yin tẹ̀ bá jáwọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run. Tẹ̀ jẹ́ kó ọ̀rọ̀ ọmọbìnrin yìí lẹ́jọ́ kò ti tẹ̀ sọ tẹ̀ jẹ́ kó sùn. Jẹ́jẹ́ ibi tẹ̀ rán dé, ibi tẹ̀ bá dé, tẹ̀lé tó jẹ́ kó sùn jẹ́jẹ́ rẹ̀. Tẹ̀ tún rojú ẹ̀, tẹ̀ tún bàjẹ́ lẹ́yìn. Gbogbo ègún tó ṣẹ́, tẹ̀ gbin ọ̀run ṣẹ́ pátá ló máa jẹ́ ti yín. Ó tiẹ̀ ti mọ́ yín o. Gbogbo tó ṣe tó sọ lórí yín ó ti ṣẹlẹ̀ sí yín. Ẹ̀yin olùbàjẹ́, ẹ̀yin ìkà èèyàn, àwọn aláìda,
àwọn tí ò kí fẹ́ kí tèèyàn da rárá irú àfáà Lẹ́gbà yìí wọn kì í ṣe rere nínú ìran wọn rárá ẹni tó bá ti rí gàtì pé wọ́n ṣe rere nínú wọn kí ló dé tẹ̀ fi ti ń ṣe tí kí ló dé tẹ̀ fi ti yẹn tó ti kú ẹ ṣe fìdájọ́ lẹ̀ fọlọ́run personal assistant ọlọ́run personal assistant Elédùmarè àfáà Lẹ́gbà gbogbo àwọn èèyàn ló máa tako oríṣiríṣi èkó àwọn èèyàn gidigidi ló máa tako ó rí nǹkan kan ṣe lórí péjì ẹ tó bá rí nǹkan kan ṣe ó dẹ̀ bọ́ta kó máa tọ́ra gbé kiri tọ́rọ̀ rẹ̀ yìí ò ṣe lásán wọn o ẹ̀rọ yìí kì í ṣe lásán mọ́ kọ́lọ̀ kó ṣe àforíjì fún ẹgbẹ́ ọ̀run gbogbo ẹ̀ṣẹ̀ tí ó bá ṣe kọ́lọ̀ máa mi foríjì kọ́lọ̀ dálé àtọ̀nà ẹ̀sìn kọ́lọ̀ má jẹ́ kó rí bàjẹ́ mọ́ lórúkọ Jésù gbogbo ẹ̀yin fọlá sí mi ẹ̀ ní sọmọnù ẹ̀ dàgbẹ́ ẹ̀dògbẹ́ ẹ̀fọ́ báyìí ẹ̀ fi pàwọ́ ẹ̀ fi dìjì jòbí gbogbo ẹni tó wá lé báyìí kò fẹ́ gbẹ̀mí àforí ọmọ àtàrà àfi di gbogbo ẹ̀yin tẹ́ bá ń rojọ́ ẹ̀gbin ọ̀run tẹ́ ẹ̀ ń rojọ́ ẹ̀ka tẹ́ ń bàjẹ́ gbogbo tí ò ṣe ó lọ sí kíní ni ó lè gbàgbára mi lè kíní kan ni o ó fẹ́ tó kàn yìí ó máa kàn yìí kò tí ó máa tó dé ó máa tó kàn yìí ẹ mọ̀ pé ìbàjẹ́ èèyàn kò tán lógún ọdún ẹ̀yin ìkà ènìyàn tẹ́ẹ̀ni rántí rí àrítẹ́ni mọ̀ wípé níbo tiẹ̀ mọ́lẹ̀ àwọn dẹ̀ ní ẹ̀gbin tó kúnlé wọn gbogbo nǹkan burúkú tó kúnlé wọn ẹ wò ẹ máa gba ẹ̀san yín lọ́dọ̀ Ọlọ́run àkókò máa tó apá ilé ẹjọ́ fún yín báyìí káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ adẹ̀gbẹ̀ yín lọ́wọ́ ẹ máa ru ẹrù ẹlẹ́rù tí ò kàn yín ẹ máa rù kiri ẹgbẹ́ tì yín sílẹ̀ ẹ̀yin ìkà ènìyàn bàyẹ́jẹ́ yìí.